tá bá wà ní ìjókòó báyìí a máa wò wípé báwo la ṣe fẹ́ ṣe báwo la ṣe fẹ́ sọ torí pé àwọn ẹlẹ́kọ̀ọ́ ní ń bẹ níkàlẹ̀ kò wá sí ní tí máa fa adhikiru wal khazfu nínú ẹni dínkù maqam ìṣẹ́jú 5 ìkàlẹ̀ bàbá wa àgbà alimudir fún ilé ẹ̀kọ́ àgbà ilminhaj hafizahullahu wa nasara àmín. ibi tá a bá ti rí Hamidu ilé ẹ̀kọ́ kátó wà láàrin mudiru nígbà tí yẹn gọ̀ síra rẹ̀ ìkàlẹ̀ bàbá wa mudiru lafzan wa ma'nan akí bàbá wa mudiru lára bàbá wa Hamidu hafizahullahu wa ra'ah. akí bàbá wa àgbà Hamidu lára bàbá wa lisanul minhaj afi bàbá wa àgbà ilmudiru wal Hamidu wal lisanu afi wọn kí gbogbo tí ń jẹ́ sàbáàbù lápapọ̀ mo wá fi bàbá wa àgbà sultanul waizin adamallahu hayatahu. afi wọn kí gbogbo tí ń jẹ́ àwọn àgbàlagbà níkàlẹ̀ lábẹ́ àsìkò mo kí àlùfáà wa aljamali adamallahu hayatahu. mo kí àlùfáà wa amiru shabab àwọn méjèèjì wọ́n dà gẹ́gẹ́ bíi 5 and 6 kí wọ́n sọ pé 5 and 6 ni wọ́n àmọ́ nítorí pé 5 nínú 6 ẹyọ̀kan náà ni àwọn méjèèjì ṣera wọn lọ́kan mo kí yín bọ́lọ̀ ti ṣe yín mo fi àná mo fi kí yín mo tún fò ní mo tún fi kí yín mo tún fọ ọlá kí yín ọlọ́mọ da ìgbà rúmọ̀ yín lọ́wọ́ àmín. ọba tó fà yín yọ fòkì tó ṣe yín bó ti ṣe yín àpadà sí ibú gba ọlọ́mọ fi kàn yín láéláé. àmín. lábẹ́ ìṣẹ́jú 5 ó kù ìṣẹ́jú 3 àtàbọ̀. ọ̀rọ̀ mi lábẹ́ àlùfáà wa Jamali àtàfáà wa Amiru Shabab mo kàn fẹ́ sìn wa nígbẹ́rẹ́ pàkọ́ torí pé ọ̀dọ́ ló pọ̀ jù níbí lérí ahọ́n bàbá wa Hamidu. adamallahu hayatahu. nususu afa méjì asibul hadith afawa shauki afawa maarufu wasofi àti alfawa hafiz ibrahim shaibu nil àti shaibu iraki ọ̀rọ̀ àwọn méjèèjì ń ṣe déédéé ara wọn mo wá wípé qadiyatul asri òun náà ni mo fẹ́ pè wá lákìyèsí ẹ̀ àwa tá a jọ̀dọ̀ tá a jọ jẹ́ akẹgbẹ́ alfawa àgbà hafiz ibrahim nígbà tí ń bá a bọ̀ ó ní rijal gadil ma'amuli inna bi hajatin ila qadatin tabuni wa sha'bin yu'ammiru alfawa àgbà ma'rufu wa safi ó ní ara mustakbalal ayyami awla bi matma'i man yuhawilu an yasuda gbolo méjèèjì mo fẹ́ ṣe dirasa rẹ̀ má dẹ̀ sí nakidu adabi kí ni tí mo fẹ́ pè wá sí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀dọ́ lónìí ẹ má jẹ́ à ṣe mistake lára àwọn méjèèjì wọ̀nyí ọ̀pọ̀lọpọ̀ wa máa sọ pé mo fẹ́ jọ Jamali mo fẹ́ jọ Amiru Shabab àwọn méjèèjì palẹ̀ mọ́ ní tí ń jẹ́ àná wọn wọ́n ń ṣiṣẹ́ kalẹ̀ níṣẹ́ wípé wọn ò mọ ibi tọ́lọ́run fẹ́ dá wọn gbà wọ́n kàn ń báṣẹ́ lọ ọlọ́run wa ló tọ́síkò kan ẹ jẹ́ ń yọrí ní tí ń jẹ́ Amiru Shabab ẹ jẹ́ ń yọrí tí ń jà Jamali ó wá yọrí wọn àmọ́ òní wọn là ń lò àwọ̀ àná wọn ibo náà ti bẹ̀rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ọ̀dọ́ tá a bá ń wò ní àwọn méjèèjì tá a wọ àná wọn a lè ṣubú kọ́tà ẹ wo àná wọn bó ni wọ́n ti bẹ̀rẹ̀ báwo ni wọ́n ṣe lò ó àwọn mustakbalal ayyami awla bí mátímà ìmọ̀ yóò háwìlú à ń yẹ sùdá. فمن بلغ المقاصد غير سعي. ẹnìkan ò lè débi tí ń lọ láyé فمن بلغ المقاصد غير سعي يردد في غد نظرا سديدا أفاوى الجمال تقدم ẹ má sùn ẹ tí débi tẹ́ ń lọ iṣẹ́ bàbá tó bí yín lọ́mọ gẹ̀ ẹ̀ tí ì tẹ̀lé assignment. ayọ̀ alẹ́ àrọ̀ bí yóò ṣàwùtán. àfàlì dúró àfàwà ọ̀dọ́ ti kàlámì ti dúró yín sì gbélé náà nu. àlùfáà Jamali assignment bàbá tó bí yín gangan ẹ̀ tí bẹ̀rẹ̀ ṣẹ̀. ibi táwọn kan tí mo sọ pé o mọ bàbá tó bí wa ni
ẹ̀yin kọ́kọ́ gbé portfolio bàbá tó bí yín lẹ̀ ẹ gbé kalẹ̀ ẹ tí ìbáṣẹ́ débẹ̀ ọlọ́mọṣàjẹ́ ìbáṣẹ́ débẹ̀. àmín. níjọ́ kan bẹ̀ wọ́n ṣẹ́ pé yín pé àjàmọ́lì máa bọ̀ wá bẹ́ẹ̀ ṣe bàbá rẹ̀ ìyẹn lọ́pọ̀lọpọ̀ mi ò lọ dúró dè kò ṣiṣẹ́ àmẹ́yìn ti bẹ̀rẹ̀ ṣẹ́ fún ara yín gan ẹ kírètì ọ̀nà níjọ́ tí ò sọ́nà mọ́ ẹ wá yọ fòkì pẹ̀lú àánú ọlọ́run iṣẹ́ bàbá tó bí yín ọlọ́mọdé ó bàjẹ́ látòrí yín. àmín. fa khairu nasi zu hasabin qadimin ọmọ èèyàn láyé lẹ́ńtẹ́ bá rí bí àmọ́ o aqama li nafsihi hasaban jadida òun náà wàá sùn ó wá rò pé kí ni mo fẹ́ ṣe èyí náà wò wípé jẹ́ ń pilẹ̀ ọlá kí n pilẹ̀ mímọ̀ ẹ wá bẹ̀rẹ̀ ọlọ́mọdé parẹ́ sọ́nà. àmín. ọlọ́mọdé á gbọ́ ikú yín lójijì. àmín. ọlọ́mọdé á ṣọ̀fọ̀ yín. àmín. mọ̀jẹ̀ á fojú sunkún yín. àmín. ọlá la ilaha illallah. muhammadu rasulillah bàbá wa sallallahu gba alayhi tìrìmìsì al-usama bisimilahi li ilafi. bisimilahi rahman rahim li ilafi quraish quraishin ilafihim ilata shita'i wa sayf falyabudu rabba hadha albayt alladhi at'amahum min ju'in wa amanahum min khawf. ẹ jọ̀ọ́ mi ò fẹ́ ní issue pẹ̀lú anybody. Allah. 7 minutes àti 30 seconds ní bàbá lò. fọlọ́nbẹ̀yìn mi fẹ́ kí anybody rojọ́ mi lẹ́yìn pé mo yájú. bàbá wa ilé oró wọn lò tó 3 minutes wọ́n dẹ̀ deliver. ẹ jọ̀ọ́ ìṣẹ́jú 5 ó pọ̀ jù. àwa náà ń lò ó tá a sì ń rí lò dáadáa. tó bá ti lé ní ìṣẹ́jú kan ń gba máìkì lẹ́nu tí bá ń sọ̀rọ̀ ní lẹ́nu rẹ̀ ń gba máìkì lẹ́nu ẹ̀ bó ti jẹ́ nìyẹn.